Tá mò ń wò yìí. Àǹtí Àdùn. Àbí ta ni ẹ má para yín. Àníkẹ́ ẹ má para yín. Kí ló dé tó yẹ? Àníkò fi mí Ẹ sílẹ̀. má para yín. Àníkẹ́ ẹ má para yín. Ẹ má para yín. Ẹ má para yín. Ẹ já lọ. Ṣé wọ́n mọ̀ yìí? Bọ́ọ̀ ni káàbọ̀. Gbó wa látọ̀ àti pé kí búrú tètè rálejò. Bá mi bí tẹ́ni kí lọ wá ewé náà ni mo lọ. Mo wá rí àǹtí Àdùn ní tẹ́tí fẹ́ pokùnso. Ọ̀gọ̀gọ̀ arábìnrin. Ṣé o fẹ́ para Torí rẹ kí ni? Ìka ló ṣàkẹ́ ṣe fún mi. Ìka ló ṣe fún mi. Lẹ́yìn ò gbọ́ ń pẹ́ lọ́rùn ẹ̀sán ń bọ̀. Lẹ́yìn ò gbọ́ ń pẹ́ lọ́rùn ẹ̀sán ń bọ̀. Ẹ gbọ́. Ọlọ́run ẹ̀sìn. Ibo la wà sá lọ báyìí? Ọlọ́run ẹ̀sìn jọ o. A lè rẹ́rù rẹ o. Ìjàmbá ni ibo la wà kò lọ. Ẹ̀yin èèyàn yìí ẹ kéwé kọ. Ọlọ́run ẹ̀sìn. Ajé torí èèyàn ló ṣe fẹ́ para rẹ̀. Àjọkẹ́ o. Gbé jòkó wá fún mi. Torí Ọlọ́run ẹ̀sìn ló fẹ́ fi para rẹ̀. Nǹkan tó yẹ ṣé ẹ rí Ọlọ́run ẹ̀sìn tẹ̀ ń gbọ́ pé ń bọ̀. Àwọn ẹgbẹ́ Ìmọ́lọ́lọ́run drama ministry àwọn ló gbé iṣẹ́ ńlá kan jáde wọ́n sì pe àkọlé rẹ̀ ní Ọlọ́run ẹ̀san. Èyí ò ní gbogbo àwọn èèyàn pariwo káàkiri Ọlọ́run ẹ̀san o Ọlọ́run ẹ̀san o ó ń bọ̀ o ó ń bọ̀ o èyí ò ní wọ́n gbọ́dọ̀ fẹ́ para rẹ̀. Àwọn ilé ìgbọ́ máa pe kíní kan ní church pet inú rẹ̀ ọlágbára. Òun gangan nu suspect inú rẹ̀ ni wọ́n gbọ́ lọ fẹ́ para rẹ̀. Ṣé ẹ rí bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ẹ̀sùn mọ́ bí ẹ̀kẹ́ wo ìpolówó ní díẹ̀ ẹ̀rùn gan. Aláàánú ni Ọlọ́run. Bí mo sọ fún wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì lórí. Ó ní tá a bá sì múra ó nílùú yìí yóò tú tán tí ò ní kẹjú ẹnìkan báyìí. Jẹ́jẹ́ yìí náà ti rí ẹ má jẹ́ fi hàn yìí tán. Ẹjọ́ lọ́kàn ló ní má ti para mi. Gbà tó la jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run. Ó jẹ̀bi. Èyí ò ní Bíbélì kan fi sọ pé bó bá kọ ọgbọ́n fún ẹnikẹ́ni kò béèrè. Ìgbà tí ò ti yí ọ ó ti béèrè. Ṣùgbọ́n ò béèrè ọba fẹ́ para rẹ̀. Ẹ má máa ṣe nǹkan tí ọ̀dọ̀ ìbúra yín. Sórí
nínú fíìmù tá à ń sọ yìí nínú jálákù yìí èmi gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn akọni wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó dé pele kan nínú iṣẹ́ báyìí ojú ọ̀rọ̀ báyìí ó kàn wálé ní ha báàbù oní báàbù oníkìní wọ́n parọ́ nù wọ́n mọ̀ bá wí ojú ọ̀run ó kàn wá ní híhí ló já sílẹ̀ lọ́lọ́run ẹ̀sán bá yọ báyìí ẹ má jẹ́ tú fún yín ṣùgbọ́n ẹ lọ sí orí fóònù yín ẹ lọ sí YouTube nù kẹtẹ Lockdown TV bẹ́ẹ̀ bá ti pẹ́ kí ni àbùkù ọbẹ̀ tí ní ìlú pẹ́ ẹgbẹ́ jẹun kọ́ wọ́n ti gbogbo kan èyí yóò fún yín láǹfààní láti rí iṣẹ́ wọn tuntun tó bá jáde lẹ́ẹ̀mọ̀ wo ẹ láìkì ẹ kọ́mẹ́ntì ẹ ṣíẹ́ fún àǹfààní wo tó ṣe ń gbọ́ mi báyìí lọ wo iṣẹ́ yìí Ọlọ́run ẹ̀san iṣẹ́ ni o iṣẹ́ ńlá ni bí wọn náà bá wù ó kàn sára sí wọn ipe iṣẹ́ ni wọ́n ṣe ẹ̀yìn èèyàn bàbá wọn lọ. ọgbàrá rẹ o ọgbàrá rẹ òun làwọn èèyàn ń pariwo ọmọdé tàgbà Ọlọ́run ẹ̀san Ọlọ́run ẹ̀san Ọlọ́run ẹ̀san bẹ́ẹ̀ bá gbàdé ní ọjà Ọlọ́run ẹ̀san ni iṣẹ́ ńlá ni iṣẹ́ wọn bẹ́ẹ̀ ó bá jáde nínú oṣù kẹrin ló máa jáde ó lọ sí YouTube rò ẹ lọ wò ń bẹ ẹnu fàájì lọ bá mi ẹ wo lọlé Ọlọ́run ẹ̀san.